Azaka Adama Nale Alori Kaza Yemi Ali Mosidina Allahumma ile Allahumma ile Abu Abana Adama Nale Alori Kaza Yemi Ali Mosidina Abu Abana Allahumma ile Abu Abana Lazaka Adama Kaza Yemi Ali Mosidina Allahumma ile Abu Abana Allahumma ile Abu Abana Lazaka Adama Nale Alori Yemi Ali Mosidina Allahumma ile Abu Abana Allahumma ile Abu Abana ọlọ́pọ̀ yóò ní sáà àgbàlagbà látòrí bàbá Mọ̀lánà Ṣáàdá Màkálà àti gbogbo àwọn àfáà tó bá wà lọ́gbà nísàlẹ̀ ilẹ̀ Yorùbá àti lókèrè ní tó ń jẹ́ afẹ́ ní ọlọ́pọ̀ yóò ní sí gbogbo wọn ẹ̀rẹ̀ ìsàmì ni ọlọ́pọ̀ yá fi wọn ó yá fi àwọn náà ìgbogbo tàbá kò sí ní àárọ̀ yìí ọ̀rọ̀ mi lè gò kínkíní ó jẹ́ ìyá pé ìfẹ́ gbogbo torí àwa solution sí gbogbo àwa rògbòdìyàn àti ẹ̀yà ilé tọ́pọ̀ nínú ẹ̀sìn Islam lọ́wọ́lọ́wọ́ báyìí báwọn àkàdé sọ léyé pẹ́wò yìí àwọn àkàdé àṣìṣẹ́ táà sí ìmẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fi àsìkò kẹ́. Àwọn yìí àwọn àlùfáà wa wọ́n láwọn ń gbé lónìí ọ̀rọ̀ lè gùn díẹ̀ nítorí dáhùn solúṣẹ́ sí gbogbo àyèdè tí ń lọ nínú ìsìláàmù pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá lórí social media ni àwọn èèyàn sì gbìyànjú láti fi kí solúṣẹ́ náà kọ́ wáyé. Táwọn èèyàn ọlọ́run fáwọn láǹfààní kọ́ máa bẹ̀rẹ̀ fún kámẹ́rà yìí torí ó kálí ẹlẹ́mí rẹ̀ papọ̀ lé pé a nílò láti wá kẹ̀kẹ́ sí ọ̀rọ̀ gbọ́dọ̀ máa lọ báyìí. Àtàwọn tí ń bẹ lórí social media àtàwọn tí wọ́n sì láǹfààní àti máa sọ̀rọ̀ bí ẹ̀dín àwọn àfáà dáadáa wọ́n ń gbìyànjú pé alámàrí yóò gbọ́dọ̀ máa lọ báyìí wọ́n yẹ kó látòsí. Especially nígbà tá a ti rí pé ó ti bẹ̀rẹ̀ sí àfẹ́tì ìrírí ìwà gan fún rẹ̀. Wàhálà tá a ń dálẹ̀ nínú ẹ̀sìn ó ti bẹ̀rẹ̀ sí àfẹ́tì ìrírí ìròyìn náà tá a fura sí tó sì yẹ ká wá solution sí. Pàtàkì jùlọ nígbà tí kálukú ti rí pé gbogbo wàhálà tá a ń dálẹ̀ nínú ẹ̀sìn yìí ó
ó ti bẹ̀rẹ̀ sí àfẹ́tì orílẹ̀-èdè tá a wà ń bẹ̀ tí ṣe Nàìjíríà yìí gan tó sì yẹ ká wà nǹkan tó sí. Nínú àwọn nǹkan tí ń dá wàhálà rẹ̀ tí ò jẹ́ káwọn àfa kárí contribution kankan ṣe fún orílẹ̀-èdè yìí lérí bí ó ṣe lọ síwájú ọ̀kanú ẹ̀ lábẹ́sọ láàárọ̀ yìí òun ni kámọ́lì àsìkò àti rògbòdìyàn àti èdè àìyedè tí ń bẹ láàrin àwọn oníṣúfì àtàwọn Salafi. Nínú àwọn nǹkan tí ò jẹ́ láwùjọ àwọn àlùfáà àwọn mùsùlùmí orílẹ̀-èdè yìí òun náà ni àìgbọ́ra ẹni yé àtàìṣọ̀kan tí ń bẹ láàrin àwọn tí ń jẹ́ àwọn oníṣúfì ni àbáwọn tó jẹ́ àwọn alùsùnnà ni àtàwọn míì pẹ̀lú kálukú ọ̀gbọ́ra ayé tí mùsùlùmí kan náà sì gbogbo wọn. Èyí lè ta wá fẹ́ discuss lẹ́yìn pé èdè àìyedè yìí mo ló dé dúró kí ló sì ti pa wá lábẹ́ gbọ́dọ̀ láti ṣe rectify irú situation yìí nítorí national interest nítorí al-maslahatu al-wataniyya torí pé gbogbo ẹ̀sìn káàsì nísì à ń ṣe lọ́ọ̀ni àmọ̀dákọ̀ lọ́ọ̀ àmọ̀dákọ̀ ànábì àmọ̀dákọ̀ lọ́ọ̀ kọ́dà alákòóso náà dákọ̀ lọ́ọ̀ yọ̀ dákọ̀ ànábì káwá bojú wẹ̀rù pé ṣé gbogbo tá a ṣe mẹ́sì yìí ṣé múlù wa lọ́wájú ni àbí mú lẹ́yìn àbí ìrà ó sì yẹ ká sí kí ni o kábíyèrè. Nǹkan fà á tó yẹ ká fi máa wá sọ ṣe báyìí òun náà ní pé ká mọ̀ pé gbogbo tó yẹ ká máa ṣe nítorí tí ó mú lu wa lọ síwájú. alámọ̀tò kí wọ́n gbé nílẹ̀ ní frank wà á máa yé mílẹ̀ kìíyà wà ní sáàdì mílẹ̀ kẹ́sìbì wà á yìí mílẹ̀ kìíyàna wà á tàtà alámọ̀ áyì látàlá àyùnà àmà tó fi sùúrù rọ́bì àlìmní máyà fáwọn yìí wà fáàlì mi máa lámta ní wà sí ní ẹ̀yìnmá wáyà mu'allima Ibrahim àlìmní wáyà mu'allima Ibrahim àlìmúná wáyà mufahima Suleiman fahimni wáyà mufahima Suleiman fahimna. Lẹ́yìn àdúrà yìí ni mo bẹ̀ lọ́wọ́ kí gbogbo ta bá sọ ní láàárọ̀ yìí ọlọ́run kọjú ọ̀rọ̀ láfíà. Èdè àìyedè láàrin àwọn ní Sufi àbí láàrin àwọn tí wọ́n láwọn ń ṣe Sufi àti àwọn tá a ní wọ́n ń ṣe Salafi ó ti wá peléke tó yẹ pé àṣírí ní pè wá padà wọ́n á ti pè wá padà àfẹ́gbọ́. Èdè àìyedè tí ń lọ láàrin àwọn tí wọ́n láwọn ń ṣe Sufi àtàwọn tó láwọn ń ṣe Salafi èdè àìyedè náà ti wá pọ̀ pépé àti ẹ̀rẹ́ àwọn èèyàn pè wá padà. Manhaju táwa sì wà lérí ẹ̀ ní ìdára yìí ní wìzára yìí fún mọ́ríkàs tí bàbá gbé kalẹ̀ ni pé bàbá fẹ́ kí wìfá kó wà Maulana Sheikh Adam Abdallah wọ́n fẹ́ kò sí àfáà tí Maulana ò ní wá sí dópin ìgbà tó bá ti lóògbò ní ọwọ́ rẹ̀. Àríkọ́lá àwọn nǹkan padà pé wọ́n pé sékèèdè mùnáfìkí ló ń ṣe ọ̀jẹ́ Salafi ọ̀jẹ́ Sufi wọ́n bá ní Sufi ó ní bẹ́ẹ̀ ẹni Salafi ó ní bẹ́ẹ̀ ni ṣé àlẹ́sà hásá àlẹ́sà bí lè dìfà bàbá wọn lọ pé láàbàlì aláàṣẹ bí lè lùwẹ̀ fà eléyìí tí ì ṣe yìí mo fẹ́ ká parapọ̀ ni torí pé a ní ìdí ká parapọ̀ afẹ́ o àpọ̀. Àyè wà síbi táwọn bàbá wọn wà yìí wọ́n wà bẹ́ẹ̀ lórí ìlànà bàbá Sheikh Adam ni. Ara tí mo wà ń bẹ̀ kọ́ yàní pé gàrà Markaz wìzára Markaz yìí ọgbọ̀dọ̀ tó bákà manhaju Sheikh Adam yàní pé àgbọ̀dọ̀ fàdí mọ́ pátì kan torí gbogbo àáṣe Sufi ni àáṣe Salafi ni àáṣe Shi'i ni àáṣe gbogbo kìíní pátì làwọn kà sí pátì kò sí nẹ́ẹ̀sì bó ti ẹ̀wà nẹ́ẹ̀sì kí ní láti ṣe yìí pátì ní lọ́dọ̀ tiwa kálukú kú lè sí pé ìmọ̀lájẹ́ ìfarihàn àwọn ọ̀fẹ́ fọ́ọ̀lù sínú pátì kan ìta fẹ́ béèrè nínú ìdára nínú wìzára mọ́kásì gẹ́gẹ́ bí bàbá ti pé mọ́lájì kalẹ̀ pé èwo lòdòdó ní gbogbo ẹ̀ káwọn lòdò tó ní pé gbogbo rẹ̀ pátápátá náà yìí ṣe àti ti ara rẹ̀ lọ lè bá Islam kò sẹ́ni tí ò lórí rẹ̀ èyí tó jẹ́ Islam bẹ̀ àtẹ̀lé èyí tí ọ̀gá jẹ́ Islam bẹ̀ àti kìnnà àdá padà. Sọ bẹ́ẹ̀. Tí ìsára mọ́gásì ń wá òun náà ní pé mo lọ́jọ́ ọ̀nà yìí èyí tó wá jẹ́ òdòdó bẹ́ẹ̀ òun náà láti. Àwọn àgbọ̀ wa gbọ́ oyé báyìí sóyé pátì ni wọ́n ṣe bí ẹ̀ máa ti ṣe pátì àti tó dá lọ́wọ́ pátì rẹ̀ àti tí ọ̀dá lọ́wọ́ pátì rẹ̀ yóò ṣe kí ni yóò mọ̀ gbà yóò sì máa jà fún àwọn òní wà fún ìlú táìkì àwọn ọlọ́rin ni. Àwọn kan bẹ̀rẹ̀ pé
pátì ni wọ́n ṣe ó dá kọ̀dá pátì wọn mọ̀ òun òníwò kọ́ta bí ọ̀dà àmọ́ níbi sára mágásì àwọn oníwà fẹ́lẹ́ ìlú tó bàbá aṣáájú kò gbé kalẹ̀ bẹ́ẹ̀. Bàbá ti járí ike pé wọ́n bá ti bí níṣẹ́ lórí ọ̀pẹ́ bàbá yìí náà wọ́n sá mọ̀ òun rárá tí bá gbé kalẹ̀ wọ́n náà rí nísì òdodo la wá kí bàbá sì ti lórí lórí rẹ̀ kọ́nà bá bẹnu pátì rẹ̀ àdítẹ̀ lọ́pọ̀ bá ti lóògùn so àdítẹ̀ lọ irú ṣẹlẹ̀ ká ṣẹlẹ̀ nísì tí wọ́n fẹ́ fi jẹ́ èdè mo rí níbi ìjẹta lérí ọ̀rọ̀ sọ yóò Buhari náà pé ìdáwọ́ bẹ́ẹ̀ tí wọ́n ń fà láwọn tán pèrè àwọn ní Sufi àti Salafi mo wá wèrè platform mo wá rí àwọn ẹ́písòdì tí àbá ti àwọn arábàdà yìí ọ̀rá àfá àbúrò yìí mọ́ ìmáàmù àbúrò yìí mọ́ tẹ́ẹ̀sẹ̀ tí wọ́n fi àtàkì ara wọn pẹ̀lú Saheed Mubarak tí wọ́n yóò fa ọ̀rọ̀ yóò rọ̀ Saheed Buhari tẹ́ẹ̀písòdì ti tó mẹ́fà méjì wọ́n wá rí Saheed Buhari ilẹ̀ tó fà lọ́wọ́ ni jẹ́ ìwò kan bẹ̀ tẹ́ẹ̀rí gbàmù orí ẹ̀ ló fẹ́ tó rọ́wà tẹ́sì púpọ̀ episode tẹ́mi wọ́n bẹ́ episode 5 ni ibi tí Saheed Mubarak yìí àbá Saheed Mubarak yìí ti sọ pé ayẹ ń bẹ nínú Saheed Buhari ara ayẹ tí ń bẹ ìní pé kọ́lá wọ́n sọ pé ànábì ẹnìkan sọ fún zẹ́nà ọmọ amúrò ọmọ nùfẹ́ yìí ń sọ tó yẹ kọ́ jẹ́ pé ànábì lọ́yọ̀ kọ́ sọ pé òun ò ní jẹ́ òòsà sóyé ipé ẹran tó bá pa sí òòsà òun ò ní jẹ́ sóyé Saheed Mubarak fi múlẹ̀ nínú ọ̀rọ̀ tí pé Saheed Buhari sọ pé anáwó sẹ́yà Abdullahi Yahaya farabalẹ̀ ipé Saheed Buhari sọ pé ànábì ìjẹrẹ tó ń pa síbi òòṣà kó tó dé pé Islam ni òun fi múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ àbúrò ayé wọ́n sì sọ fún pé kò rí bẹ́ẹ̀ wọ́n wá jọ fà àdísì kan àdísì àwọn tó fáfá ó dàrú bá àwọn méjèèjì lọ́wọ́ àbúrò ayé wọ́n nígbàgbọ́ nínú ẹ̀lẹ́ pé tí wí kò rí bẹ́ẹ̀ àmọ́ kò rí ìsàlàyé fún ìwà ń bí nínú Mubarak sì ń fi wípé àdíjì tó wí ní kó tú lẹ́yìn ọ̀rọ̀ yìí ilé àfáàlá ọkùnrin náà tó wọlé lára àwọn pàtí Sufi ni òun náà wá ń sọ̀pọ̀ ti Saheed Mubarak pé nọ́ọ̀sì ní kó tó kí ní òtú nígbẹ̀yìngbẹ̀yìn ni àbúrò àìmọ́ tó wà lè gbé àdísì mi wá tó ṣe tẹ̀sí àdísì òun tó lọ ẹgbẹ́ kan bẹ́ẹ̀ ni àdísì òun lójú ìpìlẹ̀ rẹ̀ ọ̀nà méjì lọ́rọ̀ èyí tí wọ́n ń sọ pé ipé èèyàn gbọ́dọ̀ mọ́ dágàgàlé àwọn tíra tòrásù yìí kọ́kàn wọn lè tí wọ́n ti wù ó ní pọ̀ nǹkan gbọ́ lárúbáwá ẹ̀ẹ́bà tọ́pọ̀ jẹ́nẹ́sì sì gbọ́dọ̀ bínú Salafi débi ká mọ́ ìnà rí òdodo ká mọ́ fi bá ẹ̀sẹ̀ Ọlọ́run jẹ́ irú ẹ̀lọ́sẹ̀ láàrin wọ̀nyí kétrẹ́jì àwọn Salafi ní bẹ̀lẹ́ mi Saheed Mubarak tí bí ó wáyà nẹ́bí ọlọ́pọ̀ jẹ́ nínú ẹran Saheed Buhari sọ pé ànẹ́bí jẹ́ ẹran tí wọ́n pa sí bí kí ní òsà àbà kò rí bẹ́ẹ̀ ìsọfọ́ yìí tí ó inú tí ó sì sí já torí pé nínú ẹgbẹ́ tí wá ní wọ́n sọ pọ̀ fọ́ọ̀lù sí ilé ti ṣe pàtì ní òdodo ni mo fẹ́ mú jáde kí láàdísì náà káàfọ́ ọkà ibi mo tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọ̀nù annahu sami'a Abdullah yuhaddis an rasulillahi sallallahu alaihi wasallam àdísì tí wọ́n fàní
أنه لقي زيد بن عمرو بن نفيل بأسفل بلده. Ìgbà Ànábì pàdé Amru Zaid ọmọ Amru ọmọ Nufayl nísàlẹ̀ ọjà. Sàlẹ̀ ìlú ni wọ́n pè ní asfalu bàdá yìí ha tó fi sí wọ́n dàrú wọ́n rò pé ìlú àyèká ní jẹ́ bẹ́ẹ̀. Sàlẹ̀ ìlú wọ́n pàdé lẹ́yìn ìlú. وذاك قبل أن ينزل على رسول الله صلى الله عليه وسلم. Àmọ́ kó tó di pé wọ́n pàdé ìpàdé yìí wáyé kó tó di pàdé wa Muhammad gan fún rẹ̀. Ó ṣe kí ni o di ẹni tí wà yìí sọ̀kalẹ̀ fún. فقدم إليه رسول الله صلى الله عليه وسلم سفرة فيها لحم. Ànábì bá gbé àpò kan tí wọ́n gbé fún un. Ebe ọba gbé àpò kan fún jẹ́ tẹ́lọ mẹ́mẹ́. فأبى أن يأكل منها ثم قال. Ibi ọ̀rọ̀ ti dàrú nù. Nígbà tí àpò bá lápò tù, ó ní wọ́n gbé fún ọkùnrin tó ń wá kọ̀ láti jẹ ńbẹ̀. Ó ní ọkùnrin ń kọ̀ láti jẹ ńbẹ̀. Ní sẹ́dọ̀ ọmọ Amru yìí, ọkọ̀ láti jẹ ní ibẹ̀. ثم قال. Lẹ́yìn náà lọ wá sọ, ni Amru wá sọ báyìí pé إني لا آكل مما تذبحون على أنصابكم. Gba owó orígẹ̀ ẹ̀kan tẹ́ ju fóòsà yìí o, tí fi dájú bà lẹ́bi. ولا آكل إلا مما ذكر اسم الله عليه. Èsì ní gẹ̀ẹ́gẹ́ kan tí ó gbé wọn dápọ̀ lọ sí rí o. Ṣé ẹ rí pé bó ṣe gbà tún ó ti fi implicate Ànábì? Ìgbé Ànábì náà jẹ nínú ẹran bẹ́ẹ̀ ni pé ṣe tún bẹ́ẹ̀ kọ́. Categorically. Àmọ́ àbúrò àyímọ̀ tẹ́ẹ̀ láti ṣàlàyé fún ọ́dà àrùmọ̀ àbúrò àyímọ̀ náà lórí ọ̀nà bàbá òkè lẹ́tì o. Àbúrò àyímọ̀ wa pààrà àbẹ̀ ilé ẹ̀mọ́ àwọn ẹ̀mẹ́fà pọ̀ bó ti fẹ́ gbé kalẹ̀. Títí Mubarak yóò fi ní sẹ́tì ẹ̀ àsìgbà tó wá lọ ní àdísì mi. Bẹ́ẹ̀ ni àdísì méjì tó wá lọ ó sẹ́pẹ̀rẹ̀tì lọ́tọ̀ọ̀tọ̀ ni. Rìwáyà rẹ̀ ló yàtọ̀tọ̀. Bó ti yẹ kó tú wá tó kà. Níbi àdísì míì. Àdísì náà. Rárá tó kà níbi tó ti bẹ̀rẹ̀ ń bẹ̀. Anáwó lẹ́kì Zayd ibn Amr ibn Nufayl bí Ànábì pàdé Amru ọmọ Nufayl. Bí asfali balidahin. Zayd ọmọ Amru ọmọ Nufayl nísàlẹ̀ ìlú. Lẹ́yìn ìlú. وذاك قبل أن ينزل على رسول الله. Ó tó di pé wọ́n gbà wáàyí wá. Ó tó di pé wọ́n gbà wáàyí wá. فقدم إليه رسول الله صلى الله عليه وسلم سفرة فيها لحم. Ànábì gbé àpò kan fún tẹ́ran bẹ́ẹ̀. فأبى أن يأكل منها. Àbá tó wù Ànábì náà ni. Ó fi fáwọn tẹ̀lé ni. Nígbà Ànábì sì kọ̀ láti jẹ níbẹ̀. Ètè wíìrù. Yàrá pé Ànábì gbé àpò fún. Ipe ẹran ni. Fàábá ayé àkúlà mìírí ha. Ànábì kọ̀ láti jẹ inú ẹran náà. Fáwọn ni àtàfi lọ jẹ́ fún ti. Kéré pé sẹ́ẹ̀dù ni. Kéré pé dọ̀míru sẹ́ẹ̀dù lọ lè bá Ànábì náà lọ́nà ọba. Kíbi ọ̀rọ̀ ti dà mú ọlọ́run. Dọ̀míru mùsátìrù yẹn ta lọ́wọ́ lọ lè bá. Àlùwọ̀ Yahudu ìlànà bí àwọn ìlà Zayd Amru ibn Nufayl. Fàhàkíkà. هي أن هذا الضمير يعود إلى نبي نفسه صلى الله عليه وسلم. يعني فأبى الرسول صلى الله عليه وسلم أن يأكل منها. Ànábì ò fẹ́ jẹ níbẹ̀ ó pọ̀ láti jẹ níbẹ̀. Lẹ́yìn ìgbà tí oṣù wa jẹ́ tó gbé fún wa tó gbé fẹ́ nìkan tí ò jẹ́ ọwọ́ aṣọ báyìí pé ìmì èmi Ànábì ò ní jẹ o. Lẹ́yìn nǹkan tẹ́ ẹ kú fún ọ̀sà yìí kẹ́ ẹ ti pa fún ọ̀sà yìí ìgbà nínú òwe jẹ́ bẹ́ẹ̀. Èmi ò sì ní jẹ́ kankan. Zúkìrà Ismail alẹ́ ẹ̀ sì gbá Ànábì ga. Oúnjẹ jẹ́ àbájá ọkọ̀ náà sí. Ẹran tí àbájá ọkọ̀ náà sí ìgbà Ànábì ò sí kíni o kò ní jẹ́ bẹ́ẹ̀. Gbogbo dọ̀mínú tó wá bẹ̀ ọ́ Ànábì lọ́rọ̀ lè má kése sẹ́yìn. Ọ̀dà òun mọ́ àfáàlà alùpùpù àti àfáàsà ìbùbárà ní ọ̀dà òun mọ́ lọ́wọ́. Ìwájú ọmọ ọgbú
àbúrò yìí máa àbíkọ́ máa sọ pé sẹ́yìn Buhari tí láti ọ̀dà rẹ̀ ìkúrọ́mà nẹ́bí ìpè ọ̀rọ̀ dọ̀míìrù òun dàgbà sọ́dọ̀ sẹ́dọ̀ àbúrò ọmọ ìrù náà bẹ́ẹ̀ ni dọ̀míìrù yẹn ànẹ́bí ló sì ní bí wọ́n ti gbàgbé tẹ̀kíìbù yẹn kalẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀ àmọ́ nígbà tí òkú lẹ̀kẹ́ kò rí yanjú tíra àtúránsì ni. wọ́n ti sọ fún wa bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ máa ka àwọn tíra àtúránsì bí àwọn àdìsí àgbọ́dọ̀ kúnlẹ̀ ke táàbì mọ àwọn kẹ̀mí tó bá wà. ibi tí ń lọ jìnnà àbúrò àyè máa tún wá lè gbé àdìsí mi wá tí àdìsí tọ̀hún náà tó fi ń kílá àwọn kan ló wá ṣe tẹ̀sírì rẹ̀ tó lò lórí tẹ̀sírì àdìsí yìí lérí kó lè yé àbátọ̀ wípé ó tọ̀hún gan náà ipò eré ẹ̀sìn Hànàfíà lọ́wọ́ àtẹ́lẹ̀ òun náà sọ pé òun ò ní jẹ lẹ́yìn bàtà náà gbé fún òun náà tó wá sọ wé lọ́rọ̀ kéde ànábì tó sọ ní òun náà tó sọ wé bó ti ẹ̀jẹ́ pé àwọn sọ pé ànábì nìkan lọ sọ kò sí níbẹ̀ àdísì kejì yìí. Anna Nabiyya sallallahu alayhi wa sallam laqiya Zayd ibn Amr ibn Nufayl bi asfali balda. Ìṣó bẹ́ẹ̀. Qabla an yunzila ala Nabi ànábì pàdé ìṣó wa quddimat ila Nabi sallallahu alayhi wa sallam. àwọn kan wá gbé sufratun majhul. àpòkà tẹ́ran bẹ́ẹ̀ fún. Fahaba an yakula minha. ànábì kọ̀ láti jẹ bẹ́ẹ̀. Thumma qala Zayd. ànábì kọ̀ láti ṣe nínú láti jẹ bẹ́ẹ̀. ó ti kílẹ̀ àtànábì. ṣe pé lárúbá àtẹlẹ́ yìí ó kílẹ̀ àjú títí àkọ́kọ́ lọ. títí fàábà ayàkúlà mi ní àwọn ànábì lónìí. وقدمت إلى النبي. ìṣọ́ṣọ́ ibi tí lọ jìnnà. ثم قال زيد. àmọ́ sẹ́yìn náà gbà wọ́n gbé fún tán. قال. òun náà wọ́n sọ báyìí. إني لست آكل مما تذبحون على أنسابكم. bí wọ́n ti jẹ́ èmi náà jẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ gbẹ́rẹ́ fún wa ìtẹ́ bá palẹ́ ní ọ̀sán ayé o àwọn ò ní jẹ́. ولا آكل إلا ما ذكر اسم الله عليه. ètò ọba sì dáa mọ́ lọ́wọ́ sí àdìyẹ. ẹtì eléyìí ìṣẹ̀lẹ̀ àbáyé ti ṣèdù fún wa àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ àbáyé ànábì fún wa láwùsù kan náà sì ni ó ti wá wọnú ara wọn tó fi ẹ̀pá àwọn méjèèjì bá ànábì ò ti jẹ́ Zaidu náà ṣe kíni ọ̀jẹ́ àbúrò àyè máa wá lọ báyìí sí yìí tútà àkọ́kọ́ bẹ́ẹ̀ ni tútà àkọ́kọ́ ń ṣàlàyé nǹkan míì tí ó sì nínú àkọ́kọ́ ni tàbísí àtàkọ́kọ́ ó kílẹ̀ ànábì ẹlẹ́ẹ̀kejì yìí ó kílẹ̀ àtàní o Zaidu bó ti yẹ lábúrà yìí náà ọ̀yàjú ẹ̀rù olùwà lábúrà yìí máa lọ pọ́pọ́nà òun fẹ́ tú tẹ̀sí òun fẹ́ ṣe tájámà sọ ìwàárí ìwọ̀n sọ fún nísìnú pé kọ́ wọ́rọ̀ kúra gan o ó sì wà tó bá mọ̀ dáadáa torí ọ̀dà ìgbà tó ń gan náà kèétí iye tó kọ́mọ́ bọ̀ wá sí pé stéètì wá sí kí ni o ọmọ àpọ̀ mbẹ́. ọ̀rọ̀ fún àbúrò ìmọ̀lẹ́. mo fún wọn ní mọ̀ràn ni. ìmọ̀ràn eléyìí pé àdìsí ẹgbẹ́ tún ní ọ̀yàkẹ́ wáwọ̀ èèyàn kúra. tí wọ́n pa kútùbù tùrásì gan. ni wọ́n ti gbé tíra tùrásì kalẹ̀. àwọn tí wọ́n pìlẹ̀ bó wọ́n ti ń gbé. tí èèyàn bá ṣe bẹ́ẹ̀. wàlẹ́ yóò ṣe ibẹ̀ kí wọ́n lọ. nígbà tí àbúrò àyè mọ ibẹ̀ kí n lọ ẹ̀wọ̀n lẹ́ni. àbúrò àyè mọ wá sọ fún wọn pé nígbà tó rí pé òun sọ fún Mubarak kò fẹ́ gbọ́ ọwá ní ọwọ́ lọ́pàá nábì ń jẹran tí wọ́n pa fún òsà gbogbo èyí tóun ti sọ bọ̀ fún ọ láti jó ní òun sọ àìgbọ́ kankan yé rẹ ni ìtọ́ wá kù níbi eléyìí ni pé àwọn ṣe mọ̀láánà ipa àwọn ṣe mọ̀láánà ni ọ̀pọ̀ òde wa tó bá ní tó wú yí orí bẹ́ẹ̀ àwọn láàánà ara wọn pẹ́ni tí máa ń kúrọ́ kọ́lọ́ wọn láàánà rẹ àbí kúrọ́ wọn láàánà ọ̀kan kúrọ́ ṣẹlẹ̀ mọ̀láánà yìí ni mo wá fẹ́ sọ̀rọ̀ yìí lérí ipe mọ́sálà yóò tó tí ìsì ní pé kọ́ wáyẹ̀ kúnra o nígbà tí àfá alákùnrin ayé náà tó wọlé ní wáyé wọ́n náà wọlé sọ fẹ́sọ̀ pọ̀tọ̀ rẹ̀ ní a sì mọ̀láánà kí lẹ fẹ́ ṣe mọ̀láánà sí tààrà lọ́wọ́ láàánà ní ẹ̀yìn méjèèjì ní sí tí ò ní kàn wá
àtọ̀tún àtòsí masala ilmiya kò ní ìdíkàṣe mubahala lérí ẹ̀ tó bá ṣàlàyé fún wọn tí wọ́n bá gbọ́ fani mahia tí wọ́n bá sì gbá wa ma ala rasul illa al-balagh wọ́n ti kíṣẹ́ ti ẹ́ kókó bẹ̀rẹ̀ bá a bá sọ fún yàn tó bá gbọ́ fáì bí ọba gbọ́ sọ wọn ara rẹ̀ sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ayé ẹni nínú ọ̀rọ̀ ẹ̀sìn kò tó nǹkan tá a máa ṣépèlé tá a ń gbére ní ṣépèlé. tá a ń gbéra àwọn ẹni ṣépèlé tí bá a bá ti bẹ̀rẹ̀ sí ṣe yìí ni a ti bẹ̀rẹ̀ sí kọjá àlà a ti bẹ̀rẹ̀ tashadud òdodo ń bẹ lọ́wọ́ àbúrò ayé mọ́ nísìn àmọ́ àṣejì ti ṣe kí ni o ti fẹ́ wọ̀ gòlúwù o ti fẹ́ wọ̀ àti tashadud tó le gan àwọn àyí àlébù tí wọ́n ní pé mọ̀ tí wọ́n tó ayé tàwọn eléyìí àlébù wọn ní kí ló àṣejùpọ̀ ìtí ìṣẹ̀lẹ̀ ní Sufi ní sínú àti Salafi àwọn Salafi ní mọ́ àmáṣejùpọ̀ ìyáláyà àṣejù yìí ṣe kí ni ọ̀pọ̀ kẹ́lẹ̀ rí tírésìsì àṣejù wọn èyí tí wọ́n sọ yìí àwọn Sufi wọ́n ṣẹ̀sì wọn kò sí mọ́ bẹ́ẹ̀ wọn ò wá ìmọ̀ tó ṣe kí ni o tó jìnà méjèèjì yìí kò sí tí ó ṣe kí ni o àléwò nínú nǹkan tí ò jáde tó kó tíra wa èyí ìgbà àkọ́kọ́ bẹ́ẹ̀. tí ó jáde tó kó tíra wa òun náà nípa àwọn Salafi àṣejù pọ̀ níbi ọ̀rọ̀ ọmọ wọn àwọn Sufi àwọn ìmọ̀ wọn kò tó nǹkan. wọ́n wá dé tó mọ́ àwọn aráàlú ní ọwọ́ ẹni tí bá wá ń gbọ́ wọn nísìn tí ọ̀bá rẹ̀ ní dáṣẹ́ bó ti méjì ó ní bẹni tó tẹ̀lé tòun tó lórí tiẹ̀ ilé náà tó lórí tiẹ̀ wọn ò fẹ́ líìkì ara wọn ipe eléyìí wọ́n ti kọjá nǹkan tí ẹ̀sìn torí ẹ̀ wá sẹ́yìn ọwọ́ àdìbá ọ̀hún láàdá mi lórí yìí sí kémi lórí mọ́ sí pọ̀ lọ́la kí wọ́n pé kíní kẹ́kẹ́kẹ́kẹ́ ìta àsọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀yẹ́ kó débẹ̀ ọ̀ lérí bá mọ̀ láàrín ara wa àbámọ̀ sí ọkọ̀ hádà ní ẹ pé kásìkò ní ara wa ìwé mọ́lọ̀ ọlọ́run ni a yá ayá láti náà àmànà kí látàgì ló fi yìí nìkan yá alàlè kìtàbì ìyá alàlè kìtàbì bára dábì ẹ má kọjá là ẹ má ṣe gùlúwù ìkọjá là àṣejù ẹ má ṣàṣejù nínú ẹ̀sìn yìí. ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل. Sóyé ẹ má tẹ̀lé ojú ọ̀nà àwọn tó ti sọnù kọjá nù yín inú tó sọ wọ́n nù náà làṣejù yìí. وَضَلُّوا كَثِيرًا وَضَلُّوا. Kọ́dà àṣejù yìí náà wọ́n sì fi sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù. Ó sọ àwọn náà nù. Ìyẹn kò yé. Sóyé àwọn míì náà tó wá sọnù pẹ̀lú wọn. Bí wọ́n bá àti sọnù náà wọ́n tún sọ àwọn míì nù. وَضَلُّوا عَنْ سَوَاءِ السَّبِيلِ. Kò sí ní ẹ̀rọ abẹ́láyé tó bá ti fẹ́ràn àṣejù. Àti kọjá là wà láì yóò kó lójú ọ̀nà òdodo. Gbogbo ẹni tí àṣejù bá ń bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ kò sí bọ́tọ̀ ọ̀sẹ̀ òkótó yóò kó lójú ọ̀nà òdodo. Bọ́lá náà ti sọ fáyì ìgbàkejì pé wà látàkì máa lẹ́sà lákàbí èèyàn. Ìtọ́ ọ̀bá mọ̀ mọ́ jà sí. Ìtọ́ ọ̀bá ti nínú tọ́ ọ̀bá mọ̀ mọ́ jà sí o. Ìmọ̀tọ́ ọ̀bá mọ̀ jà sí. Tóyé àwọn ní Sufi àwọn ń gbéra wọn lọ bí tí wọ́n mọ̀. Ó wá pọ̀ lọ rẹpẹtẹ wọ́n mọ̀ sọ tí wọ́n mọ̀. Tẹ́gẹ́ wọ́n bá dojú ọ̀nà àmọ̀tá ní ìtẹ́bá bẹ̀rẹ̀ sí bí wọ́n kò lè ṣàlàyé tí sọ. Ọlọ́run sọ pé inna sam'a wal basara wal fuada kullu ulaika kana anhu mas'ula. Kò sí bá ní léèrè gbogbo tí a bá dá sí Ọlọ́run béèrè. Gbogbo náà wí àbó ti ń gbọ́ bó ti ń sọ gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n wà béèrè lọ́wọ́ wa. Bá a bá sì fẹ́ sọ́mọ́ al-maslahatul wataniyya sóyé gbogbo orílẹ̀ èèyàn kókó mẹ́. Èyí ni foundation ìjàgá láàárín àwọn Sufi àti Salafi. Àwọn Salafi fẹ́ fìdí ìmọ̀ múlẹ̀ lérí tí wọ́n rí lódodo nínú mọ̀. Àwọn tó ń ṣe Sufi ọ̀rẹ́dì láti gbà lọ́wọ́ wọn.
bẹ́ẹ̀ ìtọ́ bá sì ní kó òdodo wọn bá sọ kò ní ìdíkẹ́ tako ìtọ́ bá ní òdodo wọn ọ̀yẹ́ kẹgbà. àwọn Sàláfì wọn fẹ́ máa fi òdodo múlẹ̀ àwọn tó lóò ṣe sáà ti gbà á bẹ́ẹ̀ sì tó máa yẹ kẹ́ bá gbọ́dọ̀ tó lẹ́yìn àbá lórí rí ẹ̀kọ́ tẹ bá lòdò lọ́wọ́ wọn ẹ̀kọ́ tó gbà á ni. tó bá jẹ kọ́rọ́ mọ̀ ni wọ́n bá ń sọ. ẹ̀kọ́ mọ̀ ni wọ́n ń sọ. bẹ́ẹ̀ làwọn Sufi àwọn onísàláfì náà lérí eléyìí tó máa ń wí ìwò òtẹ̀ wọ́n á rẹ́dì láti bá Sufi ṣe tẹ bá wá yọ gbogbo Sufi kò lérí léde yìí nísìnyí mélòó lẹ́yìn náà kú. kéèyàn ọmọ ní mọ̀ kò ní àmọ́ sí kí ni o ká mọ̀ bá ṣe àfọ̀nà mọ́ ni kéde ká dọjú ìjàgbọ́ àbí ká máa bá dìtẹ̀ lérí pé kásáwà bá ṣe kí ni bá ṣe gbogbo rẹ̀. èyí ni wọ́n wá ṣe fáwọn Sufi tó fúra nípa Sufi náà fúra lè gbàlè wà mí tí ò ní tẹ́lẹ̀. ibi tẹ́ ti wá mọ̀ pé ibi tó a gbé ọ̀rọ̀ sí ó ti kó bẹ́ẹ̀ ibi mòlúdì tí wọ́n ṣe lọ yìí. ọmọ nǹkan bẹ́ẹ̀ tí wọ́n gbé wá bí mòlúdì náà ọmọ kékeré báyìí wọ́n ní kó sọ̀rọ̀ ọlọ́run fún wọn ń pè ní young Sheikh ṣé ò kékeré ọ̀rọ̀ dání ẹ̀mọ̀ ẹ̀ wọ́n wá fẹ́ fi yọ yìí wọn ò mọ̀ pé tọ́mọ sọ̀rọ̀ ìmọ̀ ọmọ òdòdó ọmọ máa fi wọn pé tọ́ ojú ọ̀nà táwa yìí ọ̀dà ó ṣe pa ọ̀sàwọ̀ àmọ́ tí ọ̀dà iná ìní ká ṣe wá dà ká ṣàṣepọ̀ ká ṣe unity káwa bí wádà ó ti wà torí inú wádà yìí ni national interest wà tí ẹ bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní kọ́ sínú àṣà yìí ṣe bẹ́ẹ̀ rí ẹ̀wò ìlójì gbé sí ẹ̀wò tí wọ́n kọ́ lẹ́nu wọ́n ní unity and faith peace and progress wọ́n rí ipò ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wí ní unity nínú flag yìí gbogbo bẹ́ẹ̀ bá ti yàtọ̀ tó níran ẹ gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ ti sọ̀kalẹ̀ fún ayé kẹsì kí ló kẹsì pọ̀ kẹsì nígbàgbọ́ nínú àsìpọ̀ náà nítorí ọmọ yìí sọnù torí pé méjèèjì yìí tẹ́ bá ṣe unity àti faith yóò fún yín ní peace àti progress láti ibi unity àti faith ní peace ti wá àti progress Islam Ghana unity yìí ló mú wá tí ẹ bá ṣe bẹ́ẹ̀ wọ́n ni máa pè lẹ́sìn tawhid ẹ̀sìn kí ni ìṣọ̀kan sọ bẹ́ẹ̀. Islam náà ṣe yìí unity ló mú wá bí ọba jẹ bẹ́ẹ̀ ọ̀ ní pé Islam lẹ́sìn tawhid ẹ̀sìn ìṣọ̀kan. èyí tí ìjọba ń jà fún ni láti lọ́ta àti gba independence ìtìjọba ń jà fún ní láti jọta àti gba independence tí èyí ìrìnṣẹ́ sì sí nígbà àwọn tí ò jí kún orí ṣe àwọn ẹlẹ́sìn yìí náà wà ń bẹ àwọn tá à ń pèrè àwọn aláàfáà yìí tó dágbòye tó yẹ ká gbọ́yé ká gbọ́yé ọmọ kékeré ní mo wí kí ni wọ́n ṣe fún wọn dáadáa kẹ́ni wọ́n gba spíkà rẹ̀ pé ta ló sọ fún wọn pé Salafi pẹ̀lú Tìjàníyà ìkẹ̀kẹ́ náà ni wọ́n àlejòpọ̀ àsìnígbà dèdè ní Salafi ń wí náà làwọn náà ṣe kí ni wọ́n wí nígbà tẹ́mi yóò bá ṣe pọ̀ tẹ́sí lẹ́ẹ̀ nígbà ẹ̀sìn rédà ti ṣe pọ̀ nígbà òdìdú tó fẹ́ dàgbàsókè. Àdàbálẹ̀ lè bára ń ṣe Salafi ò lè bá tún bí. ẹ ti di pátì. ẹ ti sọ̀rọ̀ ẹ di pátì ẹ̀ ẹ̀ ṣàṣepọ̀ kó o làlẹ́ fẹ́ ní lọ síwájú nínú ìlú. kẹ́lẹ́ wá wọ́n mi tó burú dé èyí ló fà á ní sí tó yẹ pé bí ọba Sókótó bá lóun rí oṣù tó tẹ̀lé Saudi ipò òrósù ọ̀ àdẹ́sẹ̀ oṣù ní Nàìjíríà ipe wọn ká ikó tunu sóye ṣé òtọ́ ìrò ní gbà ṣé òtọ́ ìrò sí yóò di ìpínlẹ̀ ọjọ́ ti ẹni ìmọ̀ ọjọ́ kan síwájú àbí ọjọ́ kan sí kí ló sẹ́yìn bọ́ọ̀hún ti ń ṣe èyí náà ní dáhùn káàkiri yánà sí náà tó jágbá wọn ò ní tẹ̀lé tọ́ba tó kótó sí kí ló tó wù lẹ́yìn ìgbà wọn ti rí i pé ó ti tàṣà láfà ní ti bá wọn Sàlàfíà lọ. nínú àwọn tó já àwọn òní tẹ̀lé ọba Sókótó ṣé o tẹ́lẹ̀ bọ́sọ̀ òní tẹ̀lé. yọ àdẹ́sẹ̀ oṣù tẹ àwẹ̀ nígbà yìí sì àlejò kí wọn papọ̀ wọ́n bá ní kí ló dé yóò ní wọ́n ti kàfàrà wọn àwọn tó kàfàrà wọn àwọn oníṣepọ̀ pàpọ̀ rẹ̀ wọ́n ti pa àwọn kéfèrè dèédé náà ní sẹ̀rọ́dà Salafi náà níjò la tó fẹ́ ní tábà pé ẹ̀sìn wa à ń sì lérí kílù yóò lè sí kí ló kó lè dàgbà sókè ní níjò ní mọ́sílá personal interest láàrín bẹ́ẹ̀ àrán national interest níjò la tó fẹ́ ní peace àti progress. àwọn tó gbé pàdé personal interest láàrín àrán national interest níjò la tó fẹ́ ní peace àti progress nínú ìlú wa. bí wọ́n ti wá ń gbà sẹ́sì yìí lọ lóṣùwọ̀n èyí ló fà á ní ìsìlá àkà tó fi bí lọ́sẹ̀ tó kọjá yìí tẹ́ẹ̀kẹ́ nísàlẹ̀ nísìn
báwọn Sufi bá yan olóyè kan àwọn Salafi lọ láwọn ìyàtà wọn wọ́n mú mi kọ̀ǹfíìsì lọ́sẹ̀ tó lọ wàsíìrì méjìlá ní sàlẹ̀ ilé Yorùbá nìkan pẹ̀lú àwọn ní wàsíìrì Yorùbá náà méjèèjì láàrin owó àtẹ́jẹ́ sí ni àwọn aléyàn wà sí ilé ẹ̀rẹ́gẹ̀ ìwó láàrin bá sí wàsíìrì Yorùbá láàrin ìbẹ̀lẹ́dẹ̀ sóyé aláìtìfáàkì mọ́jímá rọ́bítà al-ulama wal a'imma àwọn ará rọ́bítà lọ́yàn wọn lẹ́dẹ̀ rọ́bítà ni wọ́n wá lọ tí wọ́n ti yàn wọ́n tí wọ́n ti yan Sheikh wa Abdulatif Adékílékún Al-Adabi ni wọ́n yàn ní wàsíìrì Yorùbá láàrin bàbá wa Abdulatif Adékílékún òun náà ni wọ́n yàn ní wàsíìrì gbogbo tí jẹ́lẹ̀ Yorùbá ara yan lábẹ́ rábítà lábẹ́ àwọn rábítà àwọn tó kún gbogbo àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá jọ àwọn àlúmí òfò recognition àwọn náà bá lọ́yẹ tí wọ́n lérí pé wọ́n ti ka rọ́bítà ìsípà àwọn Sufi ní mẹ́gbẹ́ gbogbo ẹni tí ó bá ti bá wọn lọ náà wọ́n pè ní kí ní Sufi ọ̀sọ̀ kan náà sì jọ ní àwọn náà bá lọ lẹ́yìn mi níwò àwọn náà bá pè ní wàsíìrù Yorùbá láàrin tí wọ́n jẹ́ títà wọn Salafi títà rọ́bítà ìdí ẹgbẹ́ yìí wọ́n jẹ́ kí ní àwọn Sufi báàbá fẹ́ pè wọ́n ọ̀wá nímọ̀ yìí tó pé ipé o mo fẹ́ pè tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ tí ó fi yé yóò ní ó jì máa gbé wàsíìrì wo ní bá sọ̀rọ̀ wọ́n bá ní èmi ò fún recognition o ó yẹ kí ní wàsíìrì Yorùbá láàrin kí mọ̀ mo bá wúyì mo ti sáré ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ni gbọ́dọ̀ fi gẹ́gẹ́ sí kò sí sẹ́ni tẹ́lẹ̀ ọ̀bá ṣe náà méjèèjì nípa bàbá wa Adékílékún ṣe bí ti bá bàbá wa sí ìwò náà ṣe bàbá wa ní wòye mọ́ ń bá wá ṣe gidigidi gan èèyàn ní tọ́pọ̀ ní wọ́n pọ̀ gba tí wọ́n gan wọ́n mọ́ ṣe àwọn fọ́wọ́ wọ́n sì láìkì wọn ìlú ìbá wọn ṣe tó láwọn tó wà active bákanbákan wọ́n sì láàrin ẹ̀ dáadáa wọ́n wà active ibi sọ wọ́n jọ ní pé ọjà dáńjà ẹ̀kọ́ mọ́dá sí àwọn méjèèjì wàsíìrù Yorùbá láàrin ni bẹ́ẹ̀ ni ó yẹ ká lè jòkó tira wa kéde pé kó yẹ wàsíìrù níwò wọ́n yẹ ẹlẹ́dẹ̀ ìlàbúrú wàsíìrì lè pọ̀ ṣe mímí ní sàdá pọ̀ ní ìjọba kí níjà àmáníyàn tàbí yẹ yìí ni wàhálà tábẹ̀ bí bàbá ti jẹ̀ká kọ́kọ́ parẹ́ kọ́kọ́ ṣe kí ni ó tẹ̀ fúnkà èyí ò ní kẹ́ ẹ jẹ́ ká wá solúsàn sí ẹ̀yin wàsíìrì méjèèjì náà ní kẹ́ ẹ parapọ̀ kẹ́ ẹ pera yín kẹ́ ẹ bá wá solúsàn sí léyìí náà ó ń kárí wọ́n mọ̀ sí wìzára àti ẹ̀ lọ àmọ́ bò láṣẹ parapọ̀ iṣẹ́ tó wà wájú wa nísìnyí tá a padà máa wá pàdé rábítà yìí àti mí ìta bá tún dálẹ̀ torí kéèsì rábítà náà bá àbá níyanjú òun níta fẹ́ dálẹ̀ lẹ́yìn náà kò ní lọ dédé àwọn afẹ́ gbé mi dìde tó wà active náà sọ bẹ́ẹ̀. àwọn wa ní pépè pé ká ṣe bó rábítà ilẹ̀ Yorùbá yóò ṣe lọ dédé yóò máa lọ dédé òbí ìta tún gbèrò pé kí ó tún mú bọ́ síwájú kò ní fẹ́ ṣe é ṣe. kí ló burú ní ìdílé ọmọ wa ní kílíà pé gbogbo àwọn tẹ́ bẹ́ẹ̀ rábítà ṣé gbogbo tí bẹ́ẹ̀ rábítà Sufi ni ẹlẹ́mí ò sùn kẹ̀kẹ́ ẹlẹ́mí ò lè kí ni ò sùn kẹ̀kẹ́ mùsùlùmí ni wọ́n èyí ni kẹ́ gbọ́ ní sálá tẹ́ pọ̀pọ̀ tí ẹ̀gbọ́n tí wọ́n pè ní sú tẹ́pọ̀ tó fi nínú àjẹ́bẹ̀ rábítà tí wọ́n lọ bẹ́ẹ̀ ń jò ní sú àwọn jẹ́ ẹgbẹ́ Sufi yìí náà sùn kẹ̀kẹ́ ní Nàìjíríà yìí àwọn olóṣù gan tẹ́pọ̀ tó fi ṣẹ́gbẹ́ ní ṣe Sufi ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ẹ̀rí tàbí sí ẹ̀sẹ̀ Sufi ó lè máa tẹ̀rẹ̀fì àwọn àfá aláyẹyẹ ni wọ́n onímọ̀ ájí sẹlẹ́bìtì lọ́pọ̀ tí ó bá ṣe Sufi bó ti ẹkùn ó ṣe wà láì nínú àìtíwà tó ṣe kí ni yọ wà ìta Sufi jẹ́ ẹ̀ta ṣe àti tó fi di pé Islam fi múlẹ̀ tó bá pẹ́ lérí àláwà ní irú problem táwà yìí àti ṣe kí ni àdẹ́jì
èyí ibi ká ṣe pọ̀ yìí ìní mọ̀lánà pè wá sí látijọ́ tó ti pẹ́. Bá a bá sì ṣe tán tá a bá fẹ́ sọ pọ́blẹ́mù ilẹ̀ Yorùbá èyí ìlà àkọ́kọ́ bá ti ẹjọ́ kálukú ó nídìí láti sọ̀kalẹ̀ fúnra wọn díẹ̀díẹ̀. Ibi tí Sufi tó ṣe táwọn Sufi tó ṣe wọ́n sọ̀kalẹ̀ níwọ̀n wọn ò ní káàkiri borí ibi táwọn Salafi náà sì dúró sí wọ́n ṣe kí ló á fi mọ̀ ìyànjú ẹ̀. Bẹ́ẹ̀ni ti wà yìí kò sẹ́ni tẹ́mi ò lè bá ṣe. Bí ẹ bá rí èmi náà yìí ṣe wọ́n lé mi náà Sufi ni ṣé orí iwájú mi ni àbí mo lẹ́ sí gbáyà tó jẹ́ pé nǹkan mi tó ṣe ṣe ní ṣe lò nígbàgbọ́ sí gbogbo yìí náà ti rí tí ń wí gbogbo tí mo sọ lọ fún wọn ní ọdún kan lọ àbí olóṣù mẹ́fà lọ ní orí yìí kò sí kẹ̀kẹ́ tí mo kó lérè òdodo sí ní mo rí mo sì gbà pé wọ́n gbọdọ̀ tó ṣe tí wọ́n bá fẹ́ kí nǹkan lọ ní kí ni o níbẹ̀ bí mo ti wí tó náà ẹlòmíràn nígbà yóò ní Sufi ni nígbà tí ti bọ́ sí pátì tiẹ̀. Àwọn Salafi náà wọ́n ní bọ́bá káàsì lọ́rùn pé wọ́n bú sábẹ́ mòdírù tó bú sábẹ́ ti dákẹ́ àwọn ọ̀dákẹ́ mọ́. Lẹ́yìn ìgbà náà mòdírù wọ́n gbé ọ́fíìsì yìí kalẹ̀ èmi yìí ti jáde tí mo ti kọ̀rẹ́ẹ̀tì tọ́pọ̀ mẹ́ mòdírù ọ̀gbá mi ga ìpè tó ń wí ìwíkúwì ni mo sì pè mí lẹ́ẹ̀kan. Ta ló pé tán? Wọ́n wà láì wọ̀n sọ́kọ̀rọ̀ wọ́n sì sọ gbagba ìpè tí ìwí bẹ́ẹ̀ kọ́. Síbẹ̀síbẹ̀ ẹ̀yin yé ẹ̀gbọ́n èyí aláṣẹ yìí ṣe bẹ́ẹ̀ni tó ṣe yìí tó sọ yìí náà lọ́rùn yìí sì tó sọ yìí náà yìí sì kò sọ pé bẹ́ẹ̀ kọ́. Mo ṣe hárákà mi mẹ́ta mẹ́rin ní sí tó fẹ́ fọ́ yín tí mo sì fìdí ẹ̀ múlẹ̀ kéé tí mo rí ní òdodo èyí tẹ́mi wí nísìn kò sí táǹkì mẹ́ wọ́n kàn sápẹ́ lẹ́yìn náà wọ́n sì tó rí títí dọ̀la náà pé mọ́ríkàsí náà ní sí kíni o ní dẹ̀sẹ̀rọ máàkì tèyí wọn kò lẹ́fi sí ẹ padà mi tẹ́ lọ ẹ̀yẹ ká lójú ọ̀nà papọ̀ kò sílùú táwọn ọlọ́rẹ̀ sí bá a ti ní sára àwọn Sufi láàrin sáwọn Salafi èyí tí ọba níjọ́ táàbá ní lọpọ̀ tó bá gbé wá láàrin gbá bẹ́ẹ̀ni àbá dòktóró Abdulbaki dòktóró Daoud Abdulbaki ọ̀rẹ́ mi ni níwò èmi rẹ̀ mọ́ fa mọ́sílálà lẹ́rìsìírísì ní academia platform tó ní agbára a sì tún dìmọ̀ láàtún kíra wa owó dòrè tọ́láfù tèmi ló dòrè tọ́láfù mi èyí ò sì ní àmà tó kíra bọ́ bá ti di lọ́la èèyàn dáadáa ló sì ní tẹ̀lébà púpọ̀ dòktóró Daoud Abdulbaki Muhammad bí gbogbo èèyàn bá rí ibi dòktóró Daoud Abdulbaki Muhammad yìí ni wàhálà táwọn ẹsẹ kò ní pọ̀ àmọ́ gbogbo àwọn eléyìí ẹ̀jẹ̀ wọn hàn pẹ̀lú ma wọn ẹ̀yìn kan bẹ́ẹ̀ kan wọn dàrú lórí nígbà tí wọ́n wà lójú ogun Biafra nípa àwọn làwọn sàgbọ̀dọ̀ borí kásàwọ̀ wọn náà ọ̀pàrà rẹ̀ torí tó fẹ́ wo ojú ọyọ wọ́n làwọn òkú táwọn tó máa ṣe lẹ́yìn rẹ̀ tàdéwó mídíà tàdéwó kèfèrí àwọn náà wáyé ìwà gbé bẹ́ẹ̀ ni Ọlọ́run ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ lórí ṣe máa lọ lù ní. Bá ṣe borí ẹ̀ ìníká wá. Bá ṣe borí gbogbo àwọn ìkáwà yìí náà ìníká wá. Ẹ sì lè dá borí àti ká parapọ̀. Kò sọ́nà náà lè fi borí méjèèjì ní. Yà á ní pé ẹni tọ́nà méjèèjì bá yé ká parapọ̀ ká fi borí ìṣòro náà. Ẹni tọ́nà Sufi bá yé, ẹwọ́n tọ́nà Sufi bá yé. Yà á ní ọ̀rọ̀ Sufi kí n sọ fún ẹni tí màá bá yé àwọn onímọ̀. Ẹni tí màá bá yé. Tí wọ́n gbọ́ gbogbo nǹkan yé. Tí wọ́n gbọ́ nǹkan yé dáadáa. Tẹ́gbẹ́ ẹ̀sìn Islam wọ́n sì kìí ṣe ẹ̀sìn Lárúbáwá. Sọ bẹ́ẹ̀. Tẹ́gbẹ́ Islam ni wọ́n sì kìí ṣe ẹ̀sìn Lárúbáwá. Tẹ́gbẹ́ dínú Islam wọ́n nígbà wọ́n pẹ̀lú kìí ṣe dínú Arab. Tẹ́gbẹ́ Islam wọ́n nígbà wọ́n kìí ṣe pé wọ́n sí Lárúbáwá wọ́n tẹ̀lé Lárúbáwá. Àwọn wọn lè ṣàtúnṣe o. Àwọn ni wọ́n lè ṣàtúnṣe. Èyí ní ìsọlọ́sọ̀ tí ń bọ̀. Àwọn sì ni wọ́n lè sáàfù kí ni o national interest. Tí ò ní jẹ́ kí ni yọ̀ dàrú táàfin ní peace and progress. Sọ bẹ́ẹ̀. Àwọn wọ̀nyí wọ́n lè ṣàtúnṣe tí ò ní jẹ́ kí ni yọ̀ dàrú táàfin ní peace nínú ìlú wa. Ibi tí ọ́fíìsì wìsára pépè lọ́nu tí bàbá gbé kalẹ̀ náà bá kéèké bàbá gbé kalẹ̀ á tẹ̀lé bàbá níta fún ìtẹ̀lé afọ́jú. Wọ́n yẹ kí ó ti yẹ ilé ìbí tẹ̀lé yẹn tẹ̀lé afọ́jú.
èmi náà padà rí kébi tí solution wà nù family a ní gbogbo wa náà family yìí wa inú ilé kan náà láti jáde ìwà tó kálukú ọmọ wù ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá fẹ́ ṣe family àfi kó kálukú sọ̀kalẹ̀ fún ara wọn gbọ́dọ̀ ti tó kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ilé wo ló wà nínú family kan tẹ́wàá ní gbogbo yìí ẹ gbọ́dọ̀ máa wù lọ bákan náà kò sí ìtọ́ wa lè rí inú family kò lè rí gbé kalẹ̀ kò lè rí gbé kalẹ̀ nílùú kan. Gbogbo tẹ́yọ̀ bá rí gbé kalẹ̀ nínú family ara rẹ̀ wọ́n bá gbé ọ sílùú kan ò lè rí gbé kalẹ̀ ńbẹ̀. Bí wọ́n ti wá ṣe lọ bí ẹ̀sìn yìí náà ni wọ́n ṣe lọ bí ìjọba níbi òṣèlú. Àwọn àfáà àti ẹ̀tí ìlóṣèlú táwọn ṣe náà á padà mọ́ sọ lérí ẹ̀. Ìdí ń fà náà níbi òṣèlú náà ni kó kálukú ọ̀fẹ́ sọ̀kalẹ̀ fún ara wọn níbi òṣèlú Nàìjíríà yìí náà. Kálukú náà rán pásánà interest ni ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rọ̀ kí ni o national interest. Ọwọ́ á di kí ìlú agbóhùn nílò ọ̀dà ìdílé. Bẹ́ẹ̀ ni tó fa personal interest yìí láti ìta láti gbogbo foreign policy ni lọ́tún àti lósì. Àwọn oníwèé náà jogún foreign policy wọ́n fi ń darí òṣèlú lọ lérí personal interest wọ́n lọ jù sí kòtò. Àwa náà àjogún foreign policy nínú ẹ̀sìn wa tí ò sí bẹ́ẹ̀ à ń pè ní Ìsìlámù a fi ń darí Ìsìlámù lọ. Àwa náà lè ṣe kí ni o alọ́dì sí ìlú wa ń lọ bí wọ́n dájú dé rísì bá a bá fẹ́ kọ́ mọ́ dájú dé àfi ká pera padà. Àwọn iná ní dàmú wá ní òṣèlú àwọn tẹ́lẹ̀ ara wa ní àrántì ìlú. Ààrá o torí eléyìí yóò jẹ́ kí wọ́n ka kí ni mo lánàá wí kí wọ́n rí ọ̀rọ̀ náà ti síbi kan. التصوف من العلوم tíra yìí آثار العلم والفلسفة والتصوف في مسيرة الدعوة الإسلامية. Ṣé Ádámù ti sọ nínú tíra yìí ni pé ìkan mẹ́ta ń bẹ nínú Ìsìláàmù tí ò ṣe yọ kó ń bẹ̀ mọ́ táàkì àmọ́ ọlọ́run èdè. Afẹ́ o, àfi káwá bá ti máléjì. Bí sọ́téjì bá ti wọnú ìlú kan, máléjì ló kù. Gbogbo nǹkan wa ló ti sọ́téjì nísì, ó ti ní sọ́téjì. Àwọn àwa bá ṣe kí ló bá ti máléjì. Oúnjẹ wa ti ní sọ́téjì, àfi káwá bá ti máléjì ti bẹ lọ́wọ́ wa. Owó wa ti ní sọ́téjì, àfi káwá bá ti máléjì ti bẹ lọ́wọ́ wa. Gbogbo mineral resources ti wá ti ní shortage, woman resources ti wá ti ní shortage, àfiwá kábà ti máa lè díẹ̀. Ẹ̀sìn wa gan náà ti ní shortage, àfiwá wá sí nínú wá ti máa lè díẹ̀. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni Maulana ìyànjú sí àyè Sheikh-ul-Islam. Ipe Nàìjíríà ẹ̀yájú. Nǹkan mẹ́ta ń bẹ tí ò ṣe yọ kó nú ẹ̀sìn. Bẹ́ẹ̀ bá ti rù kẹ́ ṣe tó, táìka mọ́lọ́ ẹ̀dẹ́ láwọn tó ṣẹ́kù síbẹ̀. Ẹ̀rọ abẹ́ ti máa lè dì wọ́n ni. Káwá bá ti máa lè di ara wa kí nǹkan lè sí kíni o lè lọ. Àmọ́ kọ́ bá rí kọ́ lè tó síbi tó tó yìí. Ìtí ọ̀padà bí wà láyà àrígírẹ́tẹ̀ kò ní pẹ̀lú kò sì ní pàwà náà. Kí ni wọ́n sọ? التصوف من العلوم الإسلامية التي نشأت في القرن الثاني العشري. Wọ́n ti sọ̀rọ̀ ọmọ ṣáájú. Bàbá ti sọ pé ọ̀rọ̀ ọmọ kò sí ọgbọ́n Ìsìlámù. Ìmọ̀ orí èrò ni wọ́n yàtọ̀ sí máa fi kí àtàjí sí nìkan. Ìmọ̀ sáyẹ́ǹsì ẹ̀lú gbé kó lè ilẹ̀. Gbogbo tí sáyẹ̀sì bá ń gbé wá, àfikẹ́yà fáwọn abẹ́sì kínú bẹ́ẹ̀tì máa lè jẹ̀ lọ́nà sẹ̀yà. Ẹnìkan sọ̀rọ̀ ní ẹni tẹ̀sì lórí ìyí tó máa nínú wọn náà. Ìyí dáwọn ẹjọ́ kan bẹ́ nígbà tí ọjà kò wò lú ẹ̀rọ ní máa sẹ̀lẹ̀ ìrànlá. Ta ló tọ̀hún ló sẹ̀ tí pọ̀ lẹ́gbọ̀n. التصوف من العلوم الإسلامية التي Wọ́n wá sọ̀rọ̀ tàṣọ́wù fi nísì. Nígbà tí bàbá Adébí ọ̀rọ̀ tàṣọ́wù, bàbá wá sọ báyìí pé نشأت في القرن الثاني الهجري كالفقه والتفسير والنحو والصرف. bàbá ní òun náà nínú Ìsìlámù yìí náà ló ti ṣẹlẹ̀. Ní kọ́nù sáání àlèyéjèrè. Nígbà tí ó jáde dáadáa, ọgọ́rùn-ún ọdún kejì tá lẹ́mì lọ ni. Tí gbogbo ọmọ ń jáde, lòun náà jáde. Gẹ́gẹ́ bí tàwíìdì ni, àti fíkíù ni, àti àdíyà tàṣọ́wù, òun náà jáde pẹ̀lú ẹ̀. مما لم يعرف له اسم في المصدر الأول بل عرف تطبيقه. Wọ́n kọ́kọ́ rúkọ fún wọn pẹ́ mọ́ lórúkọ fún Sufi. Àwọn tí wọ́n ń pè ní onísúfí níjọ́ àwọn oníṣòháàjì ni, àwọn tí wọ́n ráyé sá. Sẹ́yìn pé wọ́n lọ pé Sufi náà ti di dínú làájá. Èyí padà sọ yìí náà. وإذا تعلقت به البدعة فقد تعلق. Kó tó di ọpẹ́ kó tó rúkọ fún. Sóyé, nígbà tó kọ́ ló ti wá jáde àti bí wọ́n ti gbà ṣe gan-an, ó ti gbé bídíà lọ́wọ́. Bàbá ní bídíà ṣe kí ni ó
ó ti wà ń bẹ. وإذا تعلقت به البدعة وقد تعلقت كذلك بالتفسير والحديث. bíbí àtàwọn wí kéde débi tí ẹnìkan lọ́wọ́ tó náà tó kọ́ wọ bẹ̀ wọ́n ti ṣiṣẹ́ pọ̀ lórí Islam ti pẹ́ lórí bí Islam bí ó ṣe fìdí jálẹ̀ kéde débi tí Sufi nìkan ni wọ́n gbé bíbí àsí ìbẹ̀nu tafsiri náà ìbẹ̀nu àdìsí náà ìbẹ̀nu tawhidi náà ètò bẹ̀mí kàmí náà. Gbogbo ọmọ Ìsìláàmù ni wọ́n kó bídíà síbẹ̀ gbámú débi Ádámù l'Árábí bídíà wà ń bẹ. Bídíà wà ń bẹ o. Kó tẹ̀lé kó kọ́ táwọn ń pè ní Ádámù l'Árábí bídíà ká ń pè intikhali là ń pè òdíjẹ́ tó intikhali. Ọjọ́ mi náà láàmú sọ yóò. Náà. وإذا تسرب إلى المتصوفة عيب فقد تسرب مثله إلى غيرهم من الطوائف الإسلامية. Èyí ló jẹ́ pé àléébù tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú Sufi náà tó yẹ ibi bídíà yìí ni. Àléébù yóò sì mọ́lé ní Sufi gbogbo ọmọ yókù náà ni àléébù yìí wà lára rẹ̀. Àwọn àfáà ló dé gbẹ̀yà ayé wọn yanjú ẹ̀ lọ́kọ̀ọ̀kan. ونحن إذا أردنا الإصلاح. Ẹ̀gbọ́n bàbá ní bàbá wọn wá tó ṣe. فليكن بالتي هي أحسن. Agbọ̀dọ̀ ṣàtúnṣe lójú ọ̀nà ibi tí ó mú dáadáa wá. لا بالشدة والعنف. لا بالشدة والعنف. Kìí sí ọ̀nà táwọn ọmọ kéékèèké alùsùnà yẹn gbé wá. Ibi líle kó. بالشدة والعنف. Ohun tẹ́ fi bá wọn sọ̀rọ̀ tí wọ́n lè fi gbà sí lẹ́nu káàfin sọ yẹn o. Ọ̀dà àtẹ̀mọ̀ bẹ́ẹ̀. لا بالشدة والعنف. Torí gbàgbọ́ la pé nígbàgbọ́ yẹn bá ti stéèkì mọ́ kankan láyé ìṣe tó dáa ní ṣe tí ọ̀dá ni bí ìgbà tí yẹn wà lẹ́nu ọmú ni ọmọ kékeré tí bá mú yàn tó bá fẹ́ bó yàn lẹ́nu rẹ̀ àfikún ọ̀sánkà nílẹ̀ pẹ̀lú ẹbí ìbá ṣe bẹ́ẹ̀ ní ṣe ọ̀dá lóru ọ̀dọ̀gbọ́n ni kìí ṣe pẹ̀lú akatakítí tí a ṣe kí ni o tà sí. كأنهم أعدائنا. àwa ti sọ wọ́n di àwa ń darí àwọn onísúfì tàti wá sọ wọ́n nípa àlọ́ta kan tó ga jù láyé tó jù wọ́n lọ. والطابور الخامس الذي جلب علينا كل بلاء. Táwa ń sọ di ọ̀rọ̀ tó yẹ kó ló mú gbogbo wàhálà táwa nínú ìsìláàmù yìí wá kó ló gbé kalẹ̀. والجرثومة التي دست في جسدنا كل داء. Òun la sì pè ní gbogbo àrùn tí ṣe wá táyé gbogbo bá ti ní parí sí ìsìláàmù ní pọ́blẹ́mù wa kò sí rí bẹ́ẹ̀. ويجب أن يطاردوا ويحاربوا بكل سلاح. Èyí ló fi di bá a sọ pé kásàmọ̀ ilé wọn káàkiri àbí kátà yìí ká paná wọn gbogbo títí yàní gbogbo ibi tó bá wà kí gbogbo ogun gbogbo ibi tí kàdíyà bá wà kí gbogbo ogun gbogbo ibi tí sàràfíà bá ìkàmí náà bá tó wà nàìjíríà wà gbogbo ogun ibi tí ṣíà bá wà kí gbogbo ogun. ومن بين أيدينا ومن خلفنا النصارى واليهود والوطنيين. Ìjà yìí là ń jà tó já wá gbàgbé àwọn ojú ọ̀tá wa gẹ́gẹ́gẹ́ tí wọ́n fẹ́ kẹ́sì lọ sẹ́kù. Ó làwọn Júù àti Kírísítẹ́nì. والوطنيون. Nínú àwọn ń dìtẹ̀ mọ́ ìsìláàmù lórílẹ̀-èdè yóò yẹ kẹ́ ìmọ̀ fáwọn yìí wà Júù bẹ́ẹ̀ Kírísítẹ́nì bẹ́ẹ̀ Júù ti ẹ̀pọ̀ lórílẹ̀-èdè Kírísítẹ́nì lọ́pọ̀ wọ́n ló wọ́n sani yóò àti àwọn ẹlẹ́sìn àdáyébá àbí kílẹ̀ ń pè àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe àwọn náà ní tí wọ́n ń palẹ̀ mọ́ pẹ̀lú Islam wọ́n fẹ́ fi dojú ẹ̀ dé. والملاحدة. àtàwọn táwọn ò tiẹ̀ lẹ́sìn kankan ẹgbẹ́ wọ́n ti fẹ̀sì sí ẹ̀yẹ ni wọ́n wá. يرتعون في عرض الإسلام بدون معارض. gbogbo àwọn yìí ojú wọn là á ti ń já ojú wọn là á ti sọ pé àlebára wa ṣe ojú wọn là á ti sọ pé kankan tí ó ṣẹlẹ̀ kò ní sí táwọn wa ń sọ wa sọwọ́ ẹ̀rí bí wọ́n ti fi wá já dátà lọ lérí nẹ́ẹ̀tì nísìn tó yẹ wọ́n mọ̀ fi yín pawó ni àwọn kan fi yín pawó gbogbo ìyàtá ń jà yìí wọ́n fi wá pawó ni òun oníṣẹ́ tí ń ṣe yóò sì máa gé yóò gé wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n sì máa wò wọ́n máa gbowó lọ ẹ̀yẹ sá máa jà òun sì ń lówó lọ. ويتعلمون على المسلمين في كل مكان. èyí lọ sọ mùsùlùmí sáwọn gbogbo tó nísìn tẹ́lẹ̀ gbogbo ọ̀nà wọn fi lé wa káàkiri irú gbòtàjì lọ yìí nísìn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ bẹ̀ sáà ti kọ́ báàbù wá ní palẹ̀mọ́ fún omi
sábà ká ti dìde tó ti discuss ìpèkè láṣẹ lọ́dún mẹ́rin tí ń bọ̀ àbẹ́ẹ̀sì tó wà nípa àwọn òtí ẹ̀ní dìbò ni torí pé àwọn òtí ẹ̀ní ṣe democracy lè tún wà dùn ní gbogbo kò tí wọ́n pín ibi tọdún mẹ́rin tí ń lọ yìí mélòó lọ́gbọ́ sọ́wọ́ yìí sẹ́ẹ̀tì discuss ẹ̀ àjọ òsínú tó yẹ ká sọ sí gbogbo àìsàn oúnjẹ ń lo àtọwọ́ tí wọ́n kó yìí náà sẹ́ẹ̀tì discuss ẹ̀ kílẹ̀ yà fáà náà fẹ́ sí pẹ̀ àbíkọ́kàn yìí àbíbí ọ̀pọ̀ àwọn fámílì tí yìí náà gbogbo àwọn iṣù tó ńláńlá tó yẹ pé national interest ní títí dì sí àwọn àfẹ́ ìtì ìdíbẹ̀. àfáà sí ọ̀kà wá ní. ṣé ọ̀kà wá ní. gbogbo tí jẹ́ àwọn nǹkan tí ń lọ ọ̀rọ̀. parí ẹ̀. وكيف لا نتصالح مع هؤلاء الإخوان لمحاربة الأعداء. kí ló ní dáhùn náà wá parapọ̀ ká tiẹ̀ sọ pé kí la fẹ́ ṣe jẹ́ náà ká pera wa káwa mọ̀ ọ́tẹ́dì káwa fèsì problem wa kékeré nígbà tá a bá parapọ̀ àṣẹ fẹ́ fèsì problem níṣẹ́ lómi ojú kó sí pé kó kàn wá ni tó nígbà tó bá dógún kó tó kàn wá ká tó mọ̀ tá a ṣe sí ẹ̀wọ̀n omi tẹ́lẹ̀ èyí dàrí ara wa bára wa dé nìsí tó yẹ ká ti kúrò ní ibi primary level yìí ká ti lọ sí kí ni o national level ká discuss àwọn national gbogbo àwọn kírísítẹ́nì náà bí ìyapọ̀ ẹ̀rú ti wà láàrin àwọn náà nù àmọ́ tó bá dọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ national test wọ́n máa ń papọ̀ wọ́n máa ń dìkan wọ́n ó sì àìjáàkì ìjọba wọ́n ti àìjáàkì èyí sì kò sí tá a fẹ́ sí sí. àwọn ọ̀dọ́ àkísẹ́ ti àìjáàkì ìjọba máa lọ́wọ́ àwọn ti ń bẹ̀bí tá a bá ara wá já. kò sì ní ìdí ká já kò ní ìdí káwa náà já àbí ká máa wá dà lúrú strategy làwọn ní strategy wo lè gbé kalẹ̀ tẹ́ẹ̀ ní fi dorí àwọn ọmọ yín dédọ̀la èyí ìlà àríṣe tí fi ń fa àwọn ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ àmì tí ọ̀lọ́ lè dákẹ́ mọ́nú gbó tí wọ́n á rò pé agídí lòun lè ṣe kí ló lè yẹjú ẹ̀ tó ní ọ̀wọ̀ àti báńdíìtì tó ní orí tẹ́rọrìsì. kẹ̀tí ń bí báńdíìtì nù ni ètí ń bí tẹ́rọrìsì nù ni. nígbà tó bá ọmọ ìyá wọn tájọ́ ọmọ ìyá wọn àdìdé ká wá solúṣẹ̀ lérí ọ̀rọ̀ wọn tí ayé tiwọn náà fi ṣe kí ló tó fi lè rọrùn. tani pọ̀ nínú bandit nísìn ẹ̀rì bá mùsùlùmí náà pọ̀ mẹ́ tani pọ̀ nínú terrorist nísìn ẹ̀rì bá mùsùlùmí náà pọ̀ mẹ́ bí wọ́n bá tún ní kidnapper nísìn ó kọ mùsùlùmí náà mọ̀ pọ̀ mẹ́. kò sí tọ́fà ni pé àwa tó yẹ ká decide ọ̀rọ̀ wọn ká wá solution jáde fún orílẹ̀-èdè yìí ipe àgbàtà bá bí ọ̀rọ̀ bá rí báyìí tó báyìí lọ yẹ ká ṣe bá ṣe dálé sẹ́lẹ̀ ni ká wá gbogbo báńkì nísìn wọ́n ti gbà á mọ́ wa lọ́wọ́ gbogbo iléeṣẹ́ nísìn tí mùsùlùmí olówó àmẹ́ gbogbo àwọn ìyàwó tó dálé sẹ́lẹ̀ àwọn ọmọ mùsùlùmí náà lóró fi sí gbogbo èyí làwọn ọmọ wo ní tí wọ́n fi wá ń lọ ní ugbó tí wọ́n fi lọ nígbà lóru nígbà tẹ́pà àtàbẹ̀ ń gbọ́rin nísìn a kàn ń mú kóòmù nílá ayé arún gbọ̀táàkì a ní ṣe máṣàlá máṣàlá pọ́blẹ́mù wa gan àwọn àmì náà sì mú tẹ̀síbà lọ́wọ́ ní bí okùn ẹran wọ́n mọ̀ bí báyìí lẹ́kẹ̀ wọ́n sọ tẹ̀síbà àti ti lẹ́kẹ̀ ọba wọ́n mọ̀ fi káàkiri àti kámẹ́rà ẹ̀wò tá à ń ṣe ẹ̀wò tá à ń sùn mí ṣe àwọn aríwúlà máa ń tẹ̀sídìí mọ́ tí ó gbé àkàlì kalẹ̀ táwọn èèyàn wa tí ó pè wọ́n pọ̀ yí pé ibo ló yẹ ká ti bẹ̀rẹ̀ tí wàhálà yóò fi dínkù sódì ìgbà tí kò ti bá fọ́ọ̀lù ká tó mọ tó yẹ ká ṣe. àwọn tó ń lọ nùgbọ́n tí ọ̀kan kú ni tó bá rí oúnjẹ nígboro ni kò ní rẹ̀. gbogbo àwọn oníwà ọ̀rọ̀ wọn la bá wọn sọ. nígbà tí kọ́mọ́ sáà sí fún wa ní sáà mọ̀ jubiléètì ni àmọ̀ pé àwọn tí ó kírun ló yẹ ká kọ́kọ́ bíúdì náà ká tó bíúdì mọ́sálásí. káṣe bìnáhùn sáájìdì kọ́bílẹ̀ mọ́sájìd ká kọ́kọ́ bíúdì àwọn tí ó kírun gan-an ó tó di pa bíúdì kí ni ó mọ́sálásí. àbíúdì àwọn tí ó kírun. lẹ́gbẹ̀rún àbí máa mẹ́lẹ́ ìrún náà ibi tẹ́bì rẹ̀ wà gan kò ní kírun rẹ̀ ó ṣiṣẹ́. tí ó ní máa fi bàlújẹ́ kírun àti lóru tí ó jẹ ibi tó wọ́n jẹ. lọ́wọ́ àwọn òkúra apá àbọ́bọ́ ibi tó wá dé lórí ìfẹ́ àbọ̀ náà bá pààyàn kò sí tó burú jù bẹ́ẹ̀ torí pé òun náà lè para òun ẹ wà lọ́dún gbó wọ́n bá pààyàn tán yóò sì tún wọn lọ lé kírun.
ẹ̀wọ̀ ẹ̀sìn wónú ibi láì sáyé lónìí tí ẹ̀ bá pààyàn tán tí ó sì tó wípé àlọ́ àpò ayé oṣù tó máa kí ọ ẹ̀mí ló sì ní sọ fún pé tí ń sèyí kódà ẹ̀wọ̀ bá ti lùsì focus àwọn national issues yìí là ń pè wá sí nísìn tó fi ní ìdí pé afẹ́ o akọ̀ agbọ̀dọ̀ tó pọ̀. Gbogbo tá bàbá àgàgà lẹ́yìn national issues ní fẹ́ẹ́ ká mùsùlùmí ká dìde kájọ pọ́pọ́ kúrò lásìkò. ìjọ ìdí àjò pọ́pọ́ ìlànàjúwe nínú àwọn tó lówó jù lónìí sàmọ́dù mẹ́mẹ́ ọmọ iṣẹ́ kàrájú tó ní buhari bíjọba bá bá sọ̀rọ̀ wà ní àwọn olèmọ́ wọlé tí bí àwọn ọmọ ìyá rẹ̀ ṣé yẹ̀rẹ̀ bínú sí ọmọdù lénílédè yìí sí kó ní Salafi kọ́ ṣé ẹbí pẹ́ lọ́wọ́ rẹ̀ àdí ìkẹkẹta lè lọ fún Dangote yìí ní àdí ìta lè lọ fún bá a ti láwọn tó lówó ní Salafi nàìjíríà tó lówó ní sún kúrò láti pè wọ́n pọ̀ tó bá ara national tẹ̀sí táwọn ọmọ mùsùlùmí ó kú níbi tí wọ́n wà ibi wàhálà yìí tọ́bá ìgbọ́rọ̀ Sufi láàrín ara àti Salafi gbogbo àwọn èyí nìsìn àníjà àǹfààní wọn bísínẹ́sì náà làwọn ó ṣe kí ni ó sì mọ̀ bá lọ bẹ́ẹ̀ ni tíjọba ó bá wọn sọ ọ̀tọ̀ ọ̀nà bíjọba ó sì bá wọn sọ ọ̀tọ̀ bí kí wọ́n rí pa àwọn ọmọ ìyá wọn tẹ́sí dá wọn pọ̀ tí wọ́n nígbàgbọ́ sí ládà àti jẹta wọn bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ẹ sọ fún mi tí Tinubu yìí tó yẹ pírẹsidẹ́ǹtì fẹ́ sọ tí sọ̀mọ́dù ilé gbọ́ bíi kí Táyọ̀ ó ṣe ó bá sọ̀rọ̀ tí ọba síjà láàrin wọn àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ kán bẹ tó bá pè ní káwọ́lá nísìn ìtí ò ní ṣe lọ́gbọ́rọ̀ ni ó promise wọn yóò ṣe ṣẹ́jú kan ibi tí ó gbọ́ sí wọn lẹ́nu dé gẹ́gẹ́ bí president bá sì pé kò sí nínú ní dáhùn sàárònú dé bẹ́ẹ̀ nípa àwọn wọ̀nyí náà irinṣẹ́ ta lè lò ní wọ́n àmúgbà tí ò sí bọ́ọ̀dì kankan tó pọ̀wọ́pọ̀ dépò táàmù tó kù tó yẹ ká ṣe àwọn ará rẹ̀ gbé ọ̀rọ̀ àwọn apariwo yẹ kan lérí mídíà kò sọ́pọlọ sọ́nà ní kẹsìn kẹ mọ́ síra yín ni àbí ẹbá ti wá kú nísìn ẹ̀rọ náà sí mọ́ ẹ̀pẹ̀lá yóò wà látásà nà sí bá kàmínà jù wọ́n tẹ́gì wọ́n fi máa àtàkàdá láò dára là ákàrà wà látásà nà sí bá kàmínà jù ní wá sí kàmà àsànà láò ilé wà látàkì fàsásà fi àdì ní aláàláyé olùmọ̀sídé gbogbo àwọn kírísítẹ́nì tó lówó wọ́n bá dàrú tán bí àbáfẹ́ mọ́jọ́ mọ́ ya wọn wọ́n mọ̀ bí wọ́n ti pè wọ́n ní chọ́ọ̀chì wọ́n sì bá wọn sọ̀rọ̀ wọ́n láì kíákíá ìtọ́bá ní kó ṣe náà wọ́n ṣe kí ló wọ́n ti sìn ara wá dé àwọn àtàjẹ́ mùsùlùmí ara ọ̀dẹ̀ wá àyókù ونحن نرى ما بين الكتل الشيوعية والرأسمالية من عداوة سافرة وما ذلك àwọn ti pa wọ́n pọ̀ وما ذلك tí wọ́n bí rọrùn gbogbo nǹkan lọ bí gbogbo nǹkan ti lé yìí sí wọ́n ti pèrè àwọn church wọ́n ti pa àwọn tó lówó wọn ní 100% ipé kí lẹ́ẹ̀fẹ̀ àwọn èèyàn wà yìí lọ́wọ́ wọ́n fún wọn níṣẹ́ níbo ni wọ́n fún wọn contract níbo ni wọ́n fún wọn lọ́nà mi labroad lẹ́jì o gbogbo ẹ̀ ni wọ́n máa gbé fún wọn àárọ̀ ọmọ sí kí ni o yóò mọ̀ di àwọn mùsùlùmí ò ní ìtẹ̀kan tí wọ́n gbé fara wọn ọ̀rọ̀ pátì náà wọ́n máa pèpè sí wọ́n wá lè join bandit nínú gbó wọ́n sì lè join terrorist. وما ذلك ظلوا يعقدون ندوات ومؤتمرات àwọn tí wọ́n mẹ́tí sọ́mù problem wa فيما بينهم على تقرير الأمن والسلام lẹ́yìn bí security kò ṣe ní problem lọ́dọ̀ wọn وعلى نزع السلام للتعايش السلمي ká lè jòkó láfíà nínú àwọn tí security orílẹ̀-èdè yìí nìsín àwọn mùsùlùmí pọ̀ bẹ́ẹ̀ lórí pé àwọn tọ́kàn èyí làwọn sọ fún wa nìsín bàbá lọ sọ bẹ́ẹ̀ ẹ wo tí bàbá ń wí èmi kàn ń gbọ́ yéne tó ń fẹ́ bó sì yẹ kí n ti fẹ́ nù bóyá aṣọ jí gbogbo ìgbà ń pó káàkiri tá à ń jà fọ́rọ̀ ìlú kílù tí wọ́n sá gòkè ìlú kan lọ kó sí ní ẹjẹ́ àparapọ̀ kí gbogbo wọn fẹ́ràn ara wa ká lòjọ́ mùsùlùmí ni ká fi uplift ara wa náà ká fi rán national interest àti problem ta ní country káwá bá ti sọ́fẹ̀ fáwọn ọmọ ìyá tiwa náà ìtì ìsọnù. Wọ́n sọ fún wa lónìí bó láti fẹ́ lo gbogbo tó lọ fún wa nípa àṣẹ wa káàbì lè sọ́ọ̀kù program ara káàbì lè gbéra wa ga tí ò ní jẹ́ fún àwọn mùsùlùmí láwọn mẹ́bàdìsì àwọn mùsùlùmí àwọn ẹni tẹ́rọ́rìsì
pọ́ńdàmù tí wọ́n yìí sọ́ọ̀bù bí ṣe adámù ti wí. وإذا كان ذلك ممكنا. táwọn bá ní tí wọ́n ṣe lọ́dọ̀ ara wọn torí wọ́n bá ní mùsùlùmí lọ́pọ̀ nísìn àwọn ni wọ́n sì sọ́fà jù àwọn ni wọ́n sì lówó jù mùsùlùmí náà ló lówó jù tó wọ́n ń jẹ yáláyáyà wọ́n bá ní olówó onílẹ̀-èdè yìí jù àwọn mùsùlùmí wọ́n sì jẹ yáláyáyà àti sọ̀rọ̀ adẹ́rù sílùú mi báwọn bá wá rí tí wọ́n sẹ́nu tí mẹ́lọ́wọ́ tí wọ́n ti má léje wọ́n bá ní gbogbo wájọ́ kéjì sí rárá o rárá àwọn tí ń ké wara wọn kíké ta lọ́pọ̀. وكيف لا يمكن التفاهم بين الطوائف الإسلامية bóò làwọn òṣèlú ọ̀rọ̀ àwọn yé السلفية gẹ́gẹ́ bí àwọn sáláfì yìí والصوفية. ẹ má jà bínú sáláfì débi pa àràfà ni wọn ká máa kìrìsìláìsì wọn pé wọ́n ń dà lúrú àwọn náà lóore tí wọ́n ń ṣe fún wa bọ́lọ́pọ̀ ọba sí ìlú ọ̀daràn ó ṣe kí ni lọ́pọ̀ ẹ̀yin ọlọ́pàá náà mọ́sí ṣàṣejù kẹ́ ilé bára àlú púpọ̀ sí ẹ fẹ́ pa wọ́n ni ẹ fẹ́ pa wọ́n ni ẹ ti sọ ayé sáàsì ẹni wọ́n fi sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n pariwo yìí àti sọ ayé ọlọ́pàá àti ọ̀daràn àwọn kájọ ọlọ́pàá àwọn kájọ ọ̀daràn wọ́n Sufiya ẹ̀yin Sufi náà ẹ parapọ̀ wọ́n Sunniya kárẹ́dì láti bára wa ṣe ká gbé gbogbo àwọn individual differences yìí bá bá yẹjú ìtí ìdàmú àtàwọn kálukọ́ padà sí mẹ́sà bí ẹ̀ wọ́n Sunniya gbogbo nínú ìyàwó wọ́n Shia àti Shia wọ́n halumajara bọ́rọ̀ náà ti lọ́nu ẹ̀síbẹ̀ láàrínlá yára ọ̀pẹ̀ ní àtúmátì ọlọ́rẹ̀ àkẹsẹ̀ráta yára ọ̀pẹ̀ ní àtúmátì ọlọ́rẹ̀ àkẹsẹ̀ráta wàlàkọ́rí àlérò ẹ̀síbẹ̀ ni